kí ni olóyè Sunday Igboho sọ tẹ́nìkan ò sọ rí. ẹ dáwó fún ọkọ ẹ ra ìbọn fún wọn tí wọn bá wọn bí tó ti rà wọn máa rà ẹ ra ìbọn fún wọn kò síjọba kan tó lè di kẹ́nìkan mọ́ gbé bọ́n sí. Májàsọ́lá ó sọ ọ̀rọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pariwo kí ló sọ tẹ́nìkan ò sọ rí. olóyè Sunday Igboho sọ wípé a máa bẹ̀rẹ̀ sí í gbé ìbọn láti kojú àwọn Fúlàní agbénipa. àwọn tí ọba níbọn mò ń sọ ẹ fídíò mi ẹ dáwó fún ọkọ ẹ ra ìbọn fún wọn. kò sí ní tó bàjẹ́ nínú self defence. nínú fídíò yìí máa ti ṣàlàyé fún yín bọ́bẹ̀ ṣe pa bọ́bẹ̀ ṣe kún pé àwa ọmọ Yorùbá a ní láti protect ara wa, a ní láti defend ara wa against àwọn Fúlàní agbénipa nílẹ̀ Yorùbá. kẹ́ ẹ bá mi share fídíò yìí kí tonílé tẹlẹ́mù nílẹ̀ káàárọ̀ òjìrè kó lè jẹ àǹfààní rẹ̀. màá dẹ̀ tún sọ nínú fídíò yìí bí àwọn ọmọ Nàìjíríà bó ṣe lè bypass restriction federal government láti máa access Twitter bẹ́ẹ̀ ṣe lè máa access Twitter ní orí social media. lórí fídíò yìí ẹ máa bá mi ká lọ. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò yẹ kí n sọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n mò ń gba ìpè lọ́tún mò ń gba ìpè lósì lórí ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ lé ẹnu àná àbí ìjẹta. ọ̀rọ̀ yìí ń jà ràìnràìn táwọn bẹ̀rẹ̀ sí ń pè mí wípé ìjó tọ̀nà kí olóyè Sunday Igboho máa sọ̀rọ̀ yìí jáde lórí afẹ́fẹ́. mo wá ń sọ fún ọ wípé kọ́ má wọ́rì pé màá jáde màá ṣe fídíò bóyá ó tọ̀nà àbí ò tọ̀nà kí olóyè Sunday kó sọ ọdún èyí kó sọ jáde, nítorí wípé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ ó dẹ̀ ti dé báyìí o àdàwọ̀dé mọ́, nítorí pé báwọn Fúlàní agbénipa bó ṣe ń pààyàn ní Benue State àfẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Oòduà nílẹ̀ káàárọ̀ òjìrè ni olóyè Sunday Igboho ṣe sọ yìí jáde wípé ká lọ dira káwọn èèyàn kó lọ ra ìbọn kó tó di pé àwọn Fúlàní wá ká wa mọ́ abúlé kó wá ká wa mọ́nú ìlú káwa tètè lọ ká wa mọ́nú igbó àdẹ̀lẹ̀ lọ ká wa mọ́nú igbó ká sanpa lọ. náà wọ́n ṣe sọ wípé olóyè Sunday Igboho ọ̀rọ̀ tó sọ òtítọ́ ni and there is no fault pé kí àwọn èèyàn kan defend ara wọn, pé káwọn èèyàn náà ra bọ́ o láti lọ jà láti lọ kojú àwọn Fúlàní agbénipa nínú igbó. kò sí nǹkan tó bàjẹ́ kò sí nǹkan tó lòdì sí òfin. it is legal for self defence. even gan UN under article 51 ó support self defence. tí wọn bá wọn bí tó ti rà wọn máa rà ẹ ra ìbọn fún wọn kò síjọba kan tó lè di kẹ́nìkan mọ́ gbé bọ́n sí tí wọn bá kábọ̀ mọ́ ọlọ́kùn lè mọ̀ pé báwọn pé Ìgbòho ló gbé fún wa fídíò yìí ń ṣe fídíò yìí bá wọn post ẹ pé Ìgbòho ló rà bọ́ fún wa wọn mọ̀ jalè ìbọn tá a rà láti fi dìfẹ́ǹdì ara wa ní àdẹ̀sọ̀gbò fún wọn. so tábà tí wàá mú jọ yẹn èmi máa wá lójúmọmọ táwọn ọmọ igbó yẹn plus wọn dà wọn ní lórí wa ẹgbàá mi sọ fún yẹn ajá òde tó bẹ̀ wò láyé la lé wọn tábà lé wọn tán káwọn ọmọ yẹn tó kó fà ń bẹ̀ kò ní jẹ́ pé tábà ti kó bẹ̀ tán wọ́n padà sẹ́kọ̀ọ́ tábà lé wọn tá kúrò wọ́n máa padà so tábà ti lé wọn tán káwọn ọmọ yẹn kàn ká ẹni sí ètò wọn stand síbẹ̀ pa àwọn ọmọ gbé bẹ́ẹ̀ so àwọn àgbẹ̀ ó lè mọ ráyè lọ sókun kálukú lè mọ ráyè lọ sẹ́nu sẹ́ẹ̀ so tó bá ṣe é ṣe tábà ráwọn tó lè ràn wá lọ́wọ́ kàn ra gbọ̀ngbọ̀n fún àwọn yẹn káyìn àwọn kan tó máa patrol gbogbo ìjọ lè oko wọn mọ lọ wọn mọ fọkàn yẹn rìn káàkiri nínú igbó yẹn àwọn yóò lè mọ ráyè free tó bá gbáriwo wọn lè yàbẹ̀ pé kí ló ṣẹlẹ̀ àárà kan fún wọn lé òsì tó yà àdéhà bá òsì tó kàn pẹ̀lú ìjọba òwúrẹ̀ kan a máa rà bí ìjọba ọba tọ́jú wa tí ìjọba ọba provide security fún wa àwa náà lágbá láti dá fìgìláńtì lẹ̀ lábẹ́lẹ̀ láti fi sọ́ra wa Yorùbá nìsan la wà àwọn òbí òsì lábẹ́ ìjọba Nàìjíríà ń tèmi ní ìjọba Nàìjíríà wẹ̀ wáyé so ẹ bá àwọn ẹ sọ̀rọ̀ àwa ni màá bá wọn wáwọn èyí tí wọ́n dà sí tí wọ́n dáwó sí fún wọn kára ẹ̀kọ́ fún wọn. 1st of June 2021. àwọn olè di láti dúró síbẹ̀ àrẹ gáàdì wọn so tá a bá ti kúrò mẹ́ta tá a bá wọn lé wọn tán àwọn tèkó fà wọ́n mọ gbà fúnra wọn káwọn kan bá sinmi àwọn gbà àárẹ̀ wà bá sọ máa fún ọ lówó oṣù. olóyè Sunday Igboho lè lajúlẹ̀ kí àwọn Fúlàní agbénipa kàn máa pa wá bíi ajá kàn máa pa wá bíi ẹran. àwọn àgbà wọ́n bọ̀ wọ́n pòwe wọ́n ní
ẹni tó ti ta àkàrà rí tó tún wá ń ta èrè ó mọ̀ tún tí oníkengbe ó mọ̀rọ̀ tí oníkengbe ó mọ̀rọ̀ tó lè pa o. Olóyè Sunday Igboho jagunjagun ni, akọni ọkùnrin ni, ó mọ̀ wípé agbára ń bẹ nínú kíyàn ní self defence nítorí pé àwọn Fúlàní yìí wọ́n mọ̀ nǹkan méjì o, pípa ni wọ́n mọ̀, èdè tí wọ́n gbọ́ ni kí wọ́n máa pa èèyàn. Àdè lajú sílẹ̀ bí àwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn ní Benue State. Ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín. A ṣe àlàyé wípé àwa ọmọ Oòduà a need self defence. Kò dẹ̀ sí nǹkan tó bàjẹ́ nínú nǹkan tí olóyè Sunday Igboho sọ wípé kí àwọn èèyàn kó lọ ra ìbọn. Kò sí èdè tí Fúlàní agbénipa kò sí ntọ́gbọ́ ju pé kán máa pààyàn lọ. Tá a bá dẹ̀ lajú sílẹ̀ kí nǹkan tó ṣẹlẹ̀ ní Benue kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, alágbára gan o. Ẹ jẹ́ ká tètè ká lọ múra ká sọ ṣòkòtò wa gírí nítorí wípé àwọn Fúlàní agbénipa wọn gbédè méjì o, èdè kan pààyàn ni wọ́n gbọ́. Ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho dẹ̀ sọ kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀ nítorí pé ní UN wọ́n pè nǹkan kan ní Article 51 ní UN law wípé there is right for self-defence. Kò sí nǹkan tó bàjẹ́ nínú pé kéèyàn dáàbò bo ara èèyàn nítorí pé ẹni tó fẹ́ wá bá ẹ òun bò gbèrò sí ẹ. Àwọn Fúlàní agbénipa wọn gbèrò síyàn ju pé kán pààyàn lọ. Tó bá wá lajú ẹ lẹ̀ kí àwọn Fúlàní agbénipa pa ẹ́, ó jẹ̀bi o, ìwọ ló jẹ̀bi. Olóyè Sunday Igboho ó ní kí àwọn èèyàn kó lọ ra ìbọn. Ó lóun máa ró wọn ní agbára. Ó dẹ̀ lóun máa rọ ìjọba ìpínlẹ̀ wípé kán máa sanwó oṣù fún wọn, pé ẹni tó bá ti rí ìbọn lọ́wọ́ ẹ̀ kán sọ wípé òun ló ń gbébọn fún wọn. Nítorí pé àwọn ẹni yìí ni wọ́n máa yà sọ́tọ̀ láti máa wọ inú igbó lọ, inú igbó kan sí kejì, láti máa lọ fish out àwọn Fúlàní agbénipa nínú igbó. Ẹjọ́ ẹ̀yin ọmọ Yorùbá ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ wípé kéèyàn defend ara èèyàn tó tilẹ̀ jẹ́ wípé United Nations ní Article 51 náà fìdí ẹ̀ múlẹ̀ wípé there is right for self defence. Kò sí nǹkan tó bàjẹ́ wípé kéèyàn defend ara èèyàn. Àwọn Fúlàní agbénipa wọ́n dáwọ́ pípa dúró, bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń pààyàn ní Benue State. Fídíò tí mo fẹ́ fi hàn yín, ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ní Benue State, kẹ́dẹ̀ wò bọ́n ṣe pààyàn lẹ̀ bí ẹran. Watch everywhere. They are killing us. This is a journalist, Ukura Tangod. See men and women crying. See the way they are killing us. We are not happy about it. See those destroyed. See the dead bodies. See the way they killed us. We are not really happy. See the way they are doing this. We don't know what to do. We are really... These people are determined to exterminate us. They are really to deal with us. They are killing us every day. We really need the help of the ESN to come to our rescue. We don't know what to do. Share this video large everywhere so that they can get to us. Can you see? Both man, woman, adults, we are not safe. Ẹ̀yin aráalé, ṣé ẹ rí bí àwọn èèyàn, bí àwọn Fúlàní agbénipa bó ṣe pa àwọn èèyàn ní Benue tán pa wọ́n bí ẹran, tán pa wọ́n bí ajá tí ìjọba Nàìjíríà tí ò rí nǹkan kan ṣe sí. Ṣé ẹ̀ṣẹ̀ wà níbẹ̀ táwọn èèyàn bá láwọn ò ṣe pẹ̀lú Nàìjíríà mọ́? Àwọn Biafra, àwọn Igbos wọ́n láwọn ò ṣe pẹ̀lú Biafra mọ́. Àwọn Yorùbá wọ́n láwọn ò ṣe pẹ̀lú Nàìjíríà mọ́. Ṣẹ̀ṣẹ̀ ni wà ń bẹ̀ pé àwọn èèyàn ń jà fẹ́tọ̀ọ́ wọn. Ẹ fi wọ́n lẹ̀, ẹ jẹ́ kán máa bá tiwọn lẹ̀. Ẹ fi àwọn Biafra lẹ̀, ẹ jẹ́ kán máa lọ. Ẹ fi àwọn Yorùbá Oòduà lẹ̀, ẹ jẹ́ kán máa bá tiwọn lọ. Ṣùgbọ́n kàkà kẹ́ ẹ ṣe yìí, ẹ bẹ̀rẹ̀ sí ń pa wọ́n, ẹ ń pa wọ́n bí ẹran.
a fẹ́ kí irú eléyìí ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ oòjíire ni olóyè Sunday Igboho ṣe sọ wípé kán ya àwọn èèyàn tí wọ́n lọ kojú àwọn Fúlàní nínú igbó kán ra ìbọn fún wọn kán dẹ̀ ró wọn ní agbára nítorí pé àwọn Fúlàní agbénipa yìí wọn mọ nǹkan míì ju pé kán máa pààyàn lọ àdèlè ṣánpá lọ síbẹ̀. Inú mi dùn wípé àwọn àjọ kan ní ilẹ̀ Haúsá àwọn Arẹwà wọ́n ní kán fi àwọn Biafra sílẹ̀ kán máa lọ láyọ̀ àtàláfíà. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀gágun orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gágun Muhammadu Buhari kò fẹ́ fi àwọn ọmọ Biafra sílẹ̀ kò dẹ̀ fẹ́ fi àwọn ọmọ Yorùbá kò fẹ́ fi wọ́n sílẹ̀ ká gba Oòduà nation. Gẹ́gẹ́ bí threat tí olórí orílẹ̀-èdè Nàìjíríà tó fún àwọn Biafra tó ní pé he will treat them the language they will understand. Tẹ́ bá gbọ́ ìtumọ̀ òyìnbó yìí ó lóun máa treat wọn ní language tí wọ́n máa understand. Ó ń pass information wípé ó máa treat wọn with iron hand. Ìtumọ̀ ẹ̀ ni wípé ṣé wọ́n fẹ́ máa pa ọmọ Biafra wọ́n fẹ́ máa pa wọ́n bí ẹran ni. Ọ̀rọ̀ tí ọ̀gágun Muhammadu Buhari tó sọ ló fà á tí Twitter tó fi delete mẹ́sẹ̀gì tí ó sọ sórí Twitter tó sọ síbẹ̀. Wọ́n delete mẹ́sẹ̀gì yìí inú dẹ̀ bí ìjọba Nàìjíríà wọ́n faraya. Muhammadu Buhari òun ní kọ́kọ́ ni Twitter ti ṣe eléyìí fún o. President Trump president ìgbà kan ní ilẹ̀ Amẹ́ríkà àwọn Twitter wọ́n ti ṣerú eléyìí fún. Wọ́n ṣe é fún tó jẹ́ pé kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ because Twitter wọ́n ní policy tiwọn tí wọ́n fi ń deal pẹ̀lú nǹkan tó yí àwọn èèyàn bá kọ sórí afẹ́fẹ́. Kì í ṣe Muhammadu Buhari nìkan ni wọ́n delete mẹ́sẹ̀gì ẹ̀. Even àwọn civilian tí wọ́n kì í ṣe ẹni tí ó lórúkọ àwọn Twitter àwọn Facebook wọ́n máa ń block account wọn wọ́n máa ń delete mẹ́sẹ̀gì wọn. Kò wá yẹ kí eléyìí kó bí ọ̀gágun Muhammadu Buhari àbí kó bí ìjọba ọ̀gágun Muhammadu Buhari kó bínú nítorí wípé tí ìbá ṣe wípé ọ̀dájú ni wọ́n. Ṣé nǹkan tó kàn nìyẹn? Àti ẹ̀tún gbọ́ wípé wọ́n ní wọ́n ń plan láti block Facebook káwọn èèyàn má ní access Facebook ní ọdún yìí nítorí wípé ìròyìn tá à ń gbọ́ pé ìjọba Nàìjíríà wọ́n fẹ́ restrict báwọn èèyàn ṣe access sí internet ní Nàìjíríà. Mo ṣe sọ wípé nínú fídíò yìí màá sọ fáwọn èèyàn bó ṣe lè bypass restriction ìjọba àpapọ̀ láti wọlé sí Twitter. Ẹ lè wọlé sí Twitter pẹ̀lú VPN. VPN yìí ní Nàìjíríà tẹ́ ẹ bá lo VPN ẹ máa bypass restriction ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ Twitter àbí láti wọlé sí Twitter nítorí pé VPN yìí àláò yín kò ní jẹ́ kí ìjọba àpapọ̀ Nàìjíríà kó mọ̀ pé ẹ lo íńtánẹ́ẹ̀tì Nàìjíríà láti wọlé sí Twitter àbí láti kọ nǹkan sórí Twitter. Even network provider bóyá MTN ní bóyá Glo ní bóyá MTN àbí Etisalat wọn ní mọ̀ wípé íńtánẹ́ẹ̀tì àwọn lè ń lò láti máa fi kọ nǹkan sórí Twitter. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ pé nípa VPN ẹ lọ sórí Google kẹ́ lọ ṣe research kẹ́ dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń lò láti lè máa fi wọlé sórí Twitter because ìjọba àpapọ̀ Nàìjíríà wọn fẹ́ ká máa kọ nǹkan tó bad lórí àwọn. Gbogbo news tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà insecurity tó ń ṣẹlẹ̀ ìjọba àpapọ̀ fẹ́ ká máa gbé. Wọ́n dẹ̀ ti ń ṣe iṣẹ́ takuntakun láti restrict àwọn èèyàn lórí Facebook. Wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun láti restrict àwọn èèyàn lórí social media platform tó kù ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn kí ni àwọn ìjọba Nàìjíríà ń fi wá pè? Gbogbo atrocity tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà day in day out làwọn èèyàn kú. Every day ni breaking news every day ni breaking news. Wọ́n dẹ̀ fẹ́ kí gbogbo eléyìí kó máa bọ́ síta káwọn UN kan máa rí káwọn Amẹ́ríkà káwọn London kan máa rí gbogbo news yìí lọ́n ṣe fẹ́ restrict gbogbo nǹkan tá à ń ṣe lórí social media. Ẹ̀yin ọmọ Nàìjíríà níbo là ń lọ o?
a ní láti sọ ṣòkòtò wa gírí ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho láti ja ìjà òmìnira yìí. àwọn Haúsá Fúlàní yìí àwọn ìjọba tó wà lórí oyè nísìn wọ́n mọ̀ wípé the two agitators tí wọ́n agitate fún Oòduà nation or Yorùbá nation àtàwọn Biafra àwọn countries méjì tó di Nàìjíríà mú ni. The Igbos, they are very industrious, they are very productive. Kò síbi tí wọ́n dé tán bá dé desert wọ́n máa sọ di productive land ni. Kò síbi tí Igbo wà tí ọrọ̀ ajé ibẹ̀ ò kí ń búyàrí. Bẹ́ẹ̀ náà ni ọmọ Yorùbá, they are very intelligent, they are educative. A lot of professors tó wà nínú ọmọ Yorùbá, engineers, doctors. Táwọn Haúsá Fúlàní dẹ̀ mọ̀ wípé tẹ́yìn people yìí bá lọ ó máa affect àwọn lọ́n ṣe fẹ́ fi yín lọ́rùn sílẹ̀. ṣọ́ máa ń sọ ẹran mọ́kàn kíkan kankan pa ni. Yorùbá láwọn ò ṣe mọ́, Biafra láwọn ò ṣe mọ́, ẹ fi wọ́n sílẹ̀ kan máa lọ. àwa ti pọkàn pọ̀ a tẹ̀ ti dúró tán kì í ṣeré o kì í máa ṣeré. Yorùbá nation must surely stand. Yorùbá nation is not negotiable kì í ṣeré o.